Hallelujah, happy Thursday, God bless you. The Bible says, but you shall receive power after the Holy Spirit has come upon you. Today's ministration, it's a medley. Agbara Ọlọ́run dé ní ọjọ́ pentikosti. Ṣàì fojú sọ́nà parí torí wọ́n rí àánú gbà. And agbára kan náà tí wọ́n ní lọ́jọ́ pentikosti. God bless you. Agbára Ọlọ́run dé ní ọjọ́ pentikosti. Ṣàì fojú sọ́nà parí torí wọ́n rí ẹ̀mí gbà. Oluwa tí a ṣe nínú ọ̀rọ̀ rẹ̀, rán agbára Olúwa, rán agbára Olúwa, rán agbára Olúwa kí ó sì baptisti wa. Agbára kan náà tí wọ́n ní lọ́jọ́ Pentecost. Agbára yìí wọ́n kan náà tí Jésù ṣe lérí tó ń bọ̀. Àwọn ènìyàn rò pé wọ́n fẹ́ ṣúléṣu jáde. Agbára yìí wọ́n kan náà tí Jésù ṣe lérí tó ń bọ̀. Ẹ̀mí agbára òtítọ́ wọn ti ṣe mẹ́ta lọ́gbọ̀n. Agbára yìí ó kọ́nà tí Jésù ṣe lérí tó ń bọ̀. Hallelujah yóò dorin wá lọ́jọ́ náà. Agbára yìí ó kọ́nà tí Jésù ṣe lérí. Oh, hallelujah yóò dorin wá lọ́jọ́ náà.
you. Remember, Jesus is coming soon. Have a plain heart, be of good cheer, and stay connected to Him. God bless you.